أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدقفون الله سبحانه وتعالى، أترى إكاتي قفوج الله ومحمد صلى الله عليه وسلم. إكالو مباكي ومبا أولي إليجة الله سبحانه وتعالى كمبا kuma wà dúró lórí ẹnìkan, kó má bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó rẹ̀ tẹ̀lé ìlànà wọn títí dọjọ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá ó dúró síwájú Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala tó dá wa ó sọ fún wọn ní Qur'an al-Karim. Allah bá yẹ́dà sọ pé wala tujadil 'anil ladhina yakhtanuna anfusahum inna Allaha la yuhibbu man kana khawanan athima. Allah bá yẹ́dà ó sọ fún wa pé ẹ má ṣe àríyànjiyàn nípa àwọn ẹni tó já sí wípé yakhtanuna anfusahum, so wọ́n tanra wọn, as in wọ́n ṣe jàmbá ara wọn, wọ́n sì ń ṣàbúrú fúnra wọn. Dárájú Allah subhanahu wa ta'ala la yuhibbu man kana khawanan athima. Allah bá yẹ́dà ó fẹ́ràn ẹni tó já sí wípé ẹlẹ́tàn jẹ́ ni, bẹ́ẹ̀dẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ burúkú ni. Allah bá yẹ́dà sọ pé yastakhfuna minan nas wala yastakhfuna min Allah. Allah bá yẹ́dà sọ pé wọ́n fẹ́ máa farapamọ́ fún àwọn èèyàn, wọ́n ní fẹ́ káwọn èèyàn mọ̀rọ̀ aburú tí wọ́n ti ṣe, gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ máa ṣe kíni, so tí wọ́n adẹ̀ fẹ́ farapamọ́ fún Allah subhanahu wa ta'ala. Yastakhfuna minan nas wala yastakhfuna min Allah. Wọ́n fẹ́ máa farapamọ́ fáwọn èèyàn, àmọ́ wọ́n fẹ́ farapamọ́ fún Allah subhanahu wa ta'ala. Wọ́n fẹ́ máa ṣẹ̀ sófin Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà. Tọ́, àwọn ẹni tá ń sọ yìí, àwọn làwọn ẹni tó já sí wípé nínú ìsọ̀rọ̀ wọn, nínú ìṣesí wọn, nínú ìwùwà wọn, nínú ìwùwà wọn nífàkù ń bẹ́m̀bẹ̀, àbòsí ìṣojú méjì bí ọ̀bẹ ń bẹ́m̀bẹ̀. Nínú ìwà wọn, nínú ìṣesí wọn, al-ghishu ń bẹ́m̀bẹ̀, so ìjàmbá ń bẹ́m̀bẹ̀. Nínú ìwà wọn, nínú sọ̀rọ̀ wọn lórúkọ dáwà, al-khida' ẹ̀tànjẹ ń bẹ́m̀bẹ̀. Eléyìí a sọ eléyìí láti máa fi fèsì fún ìránṣẹ́ àwọn tabligh,
ìránṣẹ́ àwọn al-ikhwan al-muslimun, mufti jama'a tabligh, mufti al-ikhwan al-muslimin, tó sọ̀rọ̀ láìpẹ́ yìí níbi ìpàdé tí wọ́n jọ máa ń kóra wọn jọ lọ́dọọdún, tí wọ́n ti máa ń tanra wọn tí wọ́n ti máa ń fúnra wọn lóyin mu láti fi dùnnú lórí ìbànújẹ́ tó ti dé bá wọn, lórí khasaro, lórí òfò tó ti dé bá wọn níbi ìpèpè ìfẹ́nú, níbi ìpèpè ìṣìnà tí wọ́n wá forúkọ súnnà pèpè nílẹ̀ Yorùbá, níbi ìpèpè òfò tí wọ́n wá forúkọ súnnà pèpè nílẹ̀ Yorùbá, níbi ìrọ́pàntí àti ohun tó má sójú kan náà lórúkọ ìpè súnnà, lórúkọ ìpè ká ṣe ta'atuf pẹ̀lú wọn, níbi ìdá al-ghathu àti sẹ̀mín pọ̀ lórúkọ ìpè súnnà, òun ni wọ́n fẹ́ ṣe kíni, òun ni wọ́n fẹ́ ṣe. ìyẹn mufti àwọn jama'a tabligh àti al-ikhwan. Ó sọ̀rọ̀ kan láìpẹ́ yìí níbi ìpàdé wọn tí wọ́n ti máa ń pàdé. Ó sọ wípé àwọn àfá àwọn ni wọ́n wá yìí o, àwọn ẹni tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ni wọ́n wá láti Saudi yìí o, àwọn ẹni tí wọ́n fi iṣẹ́ rán wọn, àwọn paymaster wọn tí wọ́n ń fún wọn lówó, tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ló wá láti Saudi yìí o. Àwọn èyí tí wọ́n bá lè fi ìtìjú wá kí níbí, wọ́n lọ fi ìtìjú kí ní hòtẹ́ẹ̀ tó ṣe kíni tó dé sí. So wọ́n lọ ṣe kíni, wọ́n lọ fi ìtìjú kí ní hòtẹ́ẹ̀ tó dé sí. Tó mufti àwọn ikhwan àti àwọn tabligh yìí, onífẹ̀ẹ́nú burúkú tá ń sọ yìí, ó sọ̀rọ̀ yìí láti fi sọpọ́tì ọmọ ìyá rẹ̀ nínú ìṣìnà tí wọ́n jọ wà nínú ìṣìnà. Ó sì sọ̀rọ̀ yìí láti fi sọpọ́tì ọmọ ìyá rẹ̀ àbábúrò rẹ̀ tí wọ́n jọ wà nínú ìfẹ́nú àti ìpèpè burúkú lórúkọ súnnà, lórúkọ pé wọ́n wà lórí manhaju salaf, kálọ̀ bẹ̀ẹ́dà kó tọ́ wọn sọ́nà. Àmọ́ èmi ò wá ka áyà fún aláìmọ̀kan yìí láti inú Qur'anul Karim. In ka áyà fún aláìmọ̀kan yìí ipé tó bá mọ̀ ipé lóòótọ́ kana yad'u da'watan sunniyya, tí mufti burúkú yìí bá mọ̀ ipé dáwà súnnà lòun pèpè ní ti tòdodo, kó kàn rọra ka áyà yìí sí etí àbúrò rẹ̀, ipé kábúrò rẹ̀ sọ fún ẹni tó gbé wá láti Saudi, ipé kábúrò rẹ̀ ṣe kíni, kó sọ fún ẹni tó gbé wá láti Saudi pé kó sọ fún ẹni tó gbé wá láti Saudi ipé tọ̀ bóhun ṣe ríre o, báwọn ṣe rí ní o, pẹ̀lú àyà tí mo fẹ́ kà láti inú Qur'anul Karim yìí. Káwọn yẹn tẹ́ fi mọ̀ ipé àwọn pípù yẹ tẹ́ wà lórí ìlànà díẹ̀ fà so àwọn èyí tí wọ́n fẹ́ máa sọ yún ìwọ mufti jama'a tabligh onífẹ́nú, so èyí tó fẹ́ máa wí ìwọ mufti àwọn al-ikhwan, so ìṣìnà àti ẹ̀tànjẹ lásán àti ìmúnú ara àti ìmúnú ara ẹni dùn, so àti ìṣekíni àti ìmú inú ara ẹni dùn lásán, òun ni èyí tó fẹ́ máa ṣe yìí. Tó bá wá mọ̀ ìpé lóòótọ́ ó fẹ́ pèpè súnnà, ìpèpè súnnà ló ń pèpè, káyà yìí fún àbúrò rẹ̀. Allah bá yẹ́dà sọ fún wa nínú Qur'anul Karim, wa yaquluna ta'atun fa idha barazu min 'indika bayyata ta'ifatun minhum. Tọ́ àwọn munafiki tí wọ́n bá Ànábì sallallahu lò gbà, àwọn munafiki tí wọ́n bá Ànábì sallallahu lò àsìkò, Allah bá yẹ́dà fún Ànábì sallallahu ní òrùnpa wọn. Ó ní wa yaquluna ta'atun, àwọn munafiki tí wọ́n bá wà lọ́dọ̀ ìwà Ànábì sallallahu alaihi wasallam, yaquluna ta'a, wọ́n sọ pé a ti gbọ́ a ti gbà, a tẹ̀lé ohun tó gbé wá, a sì tẹ̀lé ìlànà rẹ̀, a sì tẹ̀lé ojú ọ̀nà rẹ̀. Allah wẹ́dá sọ pé fa idha barazu min indika, tó bá ti wá jáde kú lọ́dọ̀ rẹ̀, bayyata ta'ifatun minhum ghayra alladhi taqul. So ohun tí wà Nábì sọ ìdàkejì rẹ̀ ni àwọn apá kan nù wọn ó lọ gbé sùn, that is wọ́n wá gbèrò nǹkan mí yàtọ̀ sí ohun tó sọ sùn, wọ́n ní tẹ̀lé ohun tó sọ yùn, wọ́n ní láníyàn mọ́ pé àwọn fẹ́ tẹ̀lé.
Allah bá dá sọ pé wallahu yaktubu ma yubayyitun. Allah bá dá ó ń kọ ohun tí wọ́n ní àníyàn yàtọ̀ sí ohun tí wọ́n ti sọ fún pa wọn ó ṣe lọ́dọ̀ rẹ̀ ń kọ kalẹ̀. Fa'arid anhum, gúnni kò lọ́dọ̀ wọn, wa tawakkal ala Allah, kò dẹ̀ fi trust ẹ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, wa kafa billahi wakila. Tó tí mufti Jamaat Tabligh àti mufti àwọn Ikhwan tó bá mọ̀ pé lódodo ó mọ̀ pé àwọn paymaster wọn kan ni wọ́n wá láti Saudi síbi ìpàdé wọn tí wọ́n wà yùn, kó sọ fún àbúrò rẹ̀ pé kó má ṣe tẹ̀bíìtù bó ṣe rí gangan. So kí àbúrò rẹ̀ má ṣe tẹ̀bíìtù bó ṣe rí. So kí àbúrò rẹ̀ má sọ pé tọ́à láti fi pé àwọn eléyìn wá kó wá já sí wípé qad yubayyitu ba'dahum ghayra alladhi qala lahum, tí ó wà máa ní lọ́kàn àti ṣe nǹkan míì tó yàtọ̀ sí ohun tó ti sọ fún wọn pé kí wọ́n wá ní tìtorí rẹ̀. Tó ìrẹ́ mufti Jamaat Tabligh ó mọ̀ pé ẹni tó wá láti Saudi nìsìn òun ò mọ̀ ìṣesí àbúrò rẹ̀ náà, kò mọ̀ ìṣesí àbúrò rẹ̀, kò mọ̀ ìṣesí àbúrò rẹ̀ tó kó ìpàdé tó gbé ìpàdé kalẹ̀ tí gbogbo yín fi wá, kò mọ̀ ìṣesí rẹ̀ náà, kò mọ̀ irú ìpèpè tí ìwà àtàbúrò rẹ̀ ti ń pèpè. Ó yé báyìí sìn ìrẹ́ mufti Jamaat Tabligh. So ó yé báyìí sìn. Tó ìwọ ní ìsìn ló wá ṣe déédé ní ìrẹ́ mufti Jamaat Tabligh, ní ìrẹ́ mufti al-Ikhwan, ìwọ ló yẹ kó ṣe déédé láti ẹ̀mí ara rẹ̀. Law kunta ala al-haqqi kama tadda'i, ká ní lódodo bá wà lórí òdodo bó ṣe ń pèpè, ó mọ̀ pé èyí tó gbé àfáà Saudi wá nìsín, so òun tí ò ní sọ fún wọn bẹ̀yún wípé irú dáwà táwọn ń ṣe ni ó. So kò ní sọ fún pé dáwà táwọn ń ṣe ni ó, kò ní sọ fún pé àwọn ìpèpè òfò táyìn pèpè rẹ̀ lórúkọ súnnà o, lórúkọ sàdàfíà, kò ní sọ bẹ́ẹ̀ o. Yóò sọ fún pé mashallah ẹ máa bọ̀, ìjòkó súnnà ni àwọn àrùn súnnà wọ́n bọ̀ ń bẹ̀. Kò ní sọ fún wọn pé àwọn kan bẹ̀ tí wọ́n ní fíkrọ̀ ìràhàbíyà, fíkrọ̀ terrorism, kò ní sọ fún wọn pé wọ́n bẹ̀ o. So kò ní sọ fún wọn pé irú ìwọ yìí gan bẹ̀ o, ní irú ìwọ tó ń kó gbogbo àwọn pàǹtí àti ìdọ̀tí tó ń kó gbogbo wọn pọ̀ lórúkọ súnnà yìí. So tó ìwọ ní kó wá ká áyà yìí fún ọmọ ìyá rẹ̀ ipé wa yaquluna ta'a fa idha barazu min indika bayyata ta'ifatun minhum ghayra alladhi taqul. So nǹkan mi yàtọ̀ sí ohun tí wọ́n ń sọ fún wọn níbẹ̀ yun, ohun ní ń bẹ lọ́kàn wọn tí wọ́n fẹ́ ṣe. Wọ́n yẹ kí wọ́n declare tí ń bẹ nínú ojú ọ̀nà wọn gangan fún àwọn ẹni tí wọ́n ń pè wá, tí wọ́n jẹ́ àwọn àfáà súnnà, tí ìwọ mufti Tabligh ń sọ yí pé àwọn ọ̀gá wọn tí wọ́n ń gbéṣẹ́ rán wọn náà ni wọ́n wá yó, àwọn kan ó lọ kí wọn. Àwọn ọ̀gá wọn tó ń gbéṣẹ́ rán wọn tí wọ́n fún ọ ní scholarship tó fi ka gbogbo ìṣẹ̀mí ayé rẹ ní Saudi, gbogbo ìṣẹ̀mí ayé rẹ ló fi ka kéwú Saudi náà ní ìrẹ́ mufti Jamaat Tabligh. Àwọn ọ̀gá wọn náà ni wọ́n fún ẹ ní scholarship, ó yẹ kó reject scholarship náà, ó yẹ kó reject ẹ, kò yẹ kó gbà, kò yẹ kó tiẹ̀ gbà rárá àti rárá. Àbúfẹ́ sọ fún wa pé ó sanwó kéwú ní Saudi ni abẹ́ẹ̀ ní nǹkan báwọn. Tọ́ bó ṣe jẹ́ ọ̀tá Saudi báyìí ní ìsìn rẹ̀ mufti Tabligh, so àyà yìí báwọ̀ náà lò, ohun tó rọrùn ni. Òkúkú gbọ́ Lárúbáwá àbí bẹ́ẹ̀ kọ́, níbi ìjókòó tí ẹ wà yún òkúkú gbọ́ Lárúbáwá, kúkú sọ ń bẹ̀, ó gbọ́ Lárúbáwá sọ ń bẹ̀ pé irú ojú ọ̀nà tẹ́ wà ní o, irú lànà tẹ́ ń rìn rèé o, so ojú ọ̀nà bú tẹ́ wà lórí ẹ̀ rèé o. Má wulẹ̀ máa sọ fún àwọn èèyàn yìí pé àwọn tí wọ́n sanwó fún wọn ni wọ́n wáyé, àwọn paymaster wọn ni wọ́n wáyé. Má wulẹ̀ máa sọ bẹ́ẹ̀ fún wọn, ìwọ ọkàn tú àṣírí tẹ́ ń ṣe ní náà. Ó ṣe báyìí, ó ṣe ń tàkọ́ fọ́lẹ̀ báyìí. Ìrẹ́ mufti Tabligh ó ṣe ń tàkọ́ fọ́lẹ̀ báyìí. Ní máa tàkọ́ fẹ́l, ó ṣe bí ó pònú báyìí ìrẹ́ mufti Tabligh. So èmi ò lẹ́nì ẹ̀kan tí mò ń bá wì ta ni mo fẹ́ respect.
ṣé ẹ̀yin jẹ́ mufti tablighi ni èmi ò lẹ́nu ẹ̀ka tẹ́mi ń bá mi kàn sọ̀rọ̀ mi ni ìwọ tó bá ta bá tọ́yè uslubi mi látún gbé wọlé láàárọ̀ yìí ó yé báyìí. So ìrẹ́ mufti tablighi Yusuf, so ìrẹ́ mufti tablighi, ìrẹ́ mufti àwọn ikhwan, ìwọ kan jáde sọ fún àwọn ibẹ̀ ló kúkú wà, so ó kúkú gbọ́ lárúbáwá, wọ́n kúkú sọ lárúbáwá ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́, ó yá jáde níbẹ̀ sọ yí pé sọ lárúbáwá yí pé irú lànà tẹ́ ń rìn ní sọ lárúbáwá yí pé àwọn tí wọ́n ń sanwó fáwọn kan rí nǹkan kan bẹ́ẹ̀, sọ lárúbáwá níbẹ̀ tó bá tó bẹ̀ tán bá bí ọ̀dà law kunta ala al-haqq. So ṣebí àwọn olórí òun ni ẹjọ́ yín lójú láti já sí pé kí ẹ sọ̀rọ̀ sí bó ṣe wù yín. So àwọn olórí ni ẹjọ́ yín lójú láti sọ̀rọ̀ sí bó ṣe wù yín, ó rọrùn fún yín àti jáde lórí láti sọ̀rọ̀ lórí mímbàr àbí bẹ́ẹ̀ kọ́ tó tọ́yẹ. So ẹni tó wá wáyé nìsín, so ó súnmọ́ kó jẹ́ olórí but kìí ṣe olórí tẹ́yẹnyẹn, kò yẹ kó lè fún yín níbi ìjòkóyùn láti sọ yí pé láti máa sọ oríṣiríṣi ohun tẹ́ bá fẹ́ sọ, ohun tẹ́ máa sọ lẹ́yìn rẹ̀ ó yẹ kẹ́ lè sọ wájú rẹ̀. gíbà lẹ́ tún ṣe yún limadha taktab, ẹ̀yin ṣe gíbà mufti tabligh, mufti al-ikhwan, limadha taktab bí umrika taghtab, pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ó tún ṣe gíbà ní. law mitta ala tilka al-ghiba wa talqa Allah subhanahu wa ta'ala liqa'an jamila. So tẹ́ bá kú lórí gíbà tó ń ṣe yún ní sí ṣó pàdé Allah bá rẹ̀ dáadáa. Èmi ò tiẹ̀ lérò pé bóyá ó yẹ kó tiẹ̀ bẹ̀rù láti máa wá ṣe gíbà ohun tó fẹ́ sọ. Wallahi ó yẹ kó sọ kí ẹni tí ó fẹ́ kọ́, torí sísọ tó ń sọ nìsìn ó yẹ kó ṣàǹfààní fún ẹni tó sọ pé wá láti Saudi yìí nìsìn, ó yẹ kó ṣàǹfààní fún náà, torí ó sọ pé ẹni tó wá láti Saudi yìí nìsìn nínú àwọn ọ̀gá wọn ni, nínú àwọn paymaster wọn ni, nínú àwọn tó gbé sáwọn wọn ni, ẹni tí ò bá wá kí pẹ̀lú ìtìjú bí yóò lọ kí ní hòtẹ́ẹ̀ tó dé sí àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀dà ohun tí ó wúlò fún àfáà tó wáyùn ni sọ ní lárúbáwá káfà náà gbọ́, kò tí kọjá o, kò sì tí jù o sì tún lè sọ ìrẹ́ mufti tabligh, ìrẹ́ mufti ikhwan, ayé sì gbà ẹ́ o. So ayé sì gbà ẹ́ o. wa yaquluna ta'atun fa idha barazu min indika bayyata ta'ifatun minhum. ẹ má wulẹ̀ ṣe nifaq bẹ́ẹ̀ ṣe rí gangan, ẹ analyze ẹ̀. So ẹ má ṣe ta'atun níbẹ̀ yẹn kí wá máa ṣe tẹ̀bíìtù nǹkan mi ní ibi báyìí. taquluna ta'a inda ahulahi bi Saudiya wa in raja'tum ila hadhihi al-balda ghayyartum alladhi qultum lahum. So ẹ má sọ ta'a lọ́ọ̀kan tẹ́ bá dé Nàìjíríà ń bí, ẹ change ta'a, ẹ change ohun tẹ́ sọ fún wọn sí ìfẹ́nú òfò tí yín tẹ́ wáyé wá ṣe, sí ìfẹ́nú orí ibú tí yín tẹ́ wáyé wá ṣe, kí Allah ẹ̀dà kó tọ́ yín sọ́nà fà. Mufti ikhwan, èmi ṣe nà sí àní èmi ò fẹ́ kẹ́ kúkú ní fáàkì ní fàyè, fẹ́ kẹ́ kúkú munafiki. So torí ilé ìbáyìí ń sìn ẹkù wọn kú ti sọ́nà tẹ́lẹ̀, àwọn al-ikhwan ni òní bá ikhwan ṣe àfikún ní ẹ̀yà munafiki lára. So èyàn ní tó pọ̀ pẹ̀lú àwọn ikhwan àfi kó ní àwọn àwọ̀ munafiki lára, yóò pè sí lára ní pé eléyìí munafiki burúkú ni munafiki burúkú leléyìí. Munafiki kíni? Munafiki burúkú ni eléyìí. Munafiki burúkú leléyìí. Munafiki burúkú leléyìí. Tó ìrẹ́ mufti tabligh, mo tún ní àyà mi tí mo fẹ́ kà fún ẹ. Allah bá yẹ́dà sọ pé wa idha ja'uka qalu amanna. Táwọn munafiki bá wá bára Nabi sallam, wọ́n sọ pé amanna, agbọ́lọ́wọ́n bá gbọ́.
وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون. وقد دخلوا بالكفر wọ́n sọ fún wa Nábì pé àwọn gbọ́ Ọlọ́run bá gbọ́ ṣùgbọ́n lódodo wọ́n ti mú kúfùrù wọlé o kúfùrù ń bẹ lára wọn bó ṣe ní wọn yóò wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ wọ́n kàn sọ ní o. Allah bẹ̀rẹ̀ sọ pé wahum qad kharaju bihi wọ́n sì ti padà fi kúfùrù náà hàn wallahu a'lamu bima kanu yaktumun. Allah bẹ̀rẹ̀ ó mọ pàápàá ohun tí wọ́n fi pamọ́ nínú gbàgbọ́ wọn. tẹ́ bá tó bẹ́ẹ̀ tó bá bí yín dá la taqulu ta'atan hunak wa taqulu ghayra ta'atin hunak. ẹ má sọ tọ́à lọ́ọ̀kan kẹwàá máa sọ àìṣe tọ́à níbi, ẹ kúkú sọ àìṣe tọ́à níbi kẹsì máa sọ àìṣe tọ́à fún wa lọ́ọ̀kan. abẹ́rẹ́ nǹkan wà ẹ̀sìn sọ inú ó sì sọ fa inú rẹ̀ sì ń dùn fa wàhálà ìbí ṣe sọ mọ́ àwọn pé Ọlọ́run ṣé èèyàn ló sì ṣìnà tó yìí báyìí ń sè èèyàn ló ṣìnà tó báyìí èèyàn ní so ó tẹ́ tún wá ń bẹ̀rù tí ó yẹ kó bẹ̀rù ròyìn báyẹn kó yẹ kó bẹ̀rù ròyìn báyẹn náà ìwọ tó ní àyà kókókó bí ìnàkí ní ìrẹ́ mufti tabligh. So ìwọ tó yá sí pé ó láyà tọ́ èèyàn wá láti Saudi fún àwa láti Saudi gbogbo tó bá fẹ́ sọ ó yẹ kó sọ ní Lárúbáwá kó lè bá gbọ́ ni kò yẹ kó sọ ní Yorùbá tí ò gbọ́. So tọ́ èyí afá tó wá láti Saudi sí ó yẹ kẹ́ jẹ́ kí àfá yóò mọ̀ ìpè ẹ ti ṣe jihadi gan ẹ ti àwọn ìgbìyànjú mà ti pọ̀ tẹ́ ṣe kẹ́kẹ́ wọ́n máa analyze àwọn ìgbìyànjú fáfá yóò kẹ́ máa analyze fáfá náà pé kódà nínú àwọn ìgbìyànjú tẹ́ ṣe so nínú àwọn ìgbìyànjú tẹ́ ṣe so kódà nínú àwọn ìgbìyànjú tẹ́ ṣe ẹjàhádà àwọn Salafi 1990 kan nínú ẹ̀mí yín ẹjàhádà àwọn madakhila kan àbí àwọn jamiya kan so kí a máa analyze ibẹ̀ ṣe jàhádà wọn so kó lè bá dùn dáadáa so kó lè bá ṣe kíni kó lè bá dùn dáadáa ó yé báyìí ẹ má wùlẹ̀ gbé pamọ́ ẹ wá ń gbé pamọ́ ẹ wá ń sọ pé kò tí ẹ clear gan ọ̀rọ̀ yìí kò tí ẹ fi báyìí clear gan torí so ahọ́n yẹn ó ti subhanallah wal iyadhu billah àbú tọ́lọ́wọ́n bá dá o so àmọ́ ìdẹ́dà tọ́lọ́wọ́n bá dá so kí lẹ fẹ́ bá mi sọ ẹ má bá mi sọ nǹkan kan tó bá ní ṣe pọ̀ pẹ̀lú orí àlàyé tá à ń ṣe yìí so àwo sọ ohun tó bá jẹ́ òdodo kò sí tó kàn wá pẹ̀lú ẹnì kankan tẹ́ bá fẹ́ sọ ẹ sọ sí comment section tọ́yìb so tọ́yìb tọ́ torí ọ̀rọ̀ yìí ò tí ẹ fi bẹ́ẹ̀ clear dáadáa nítorí ìdádà tọ́lọ́wọ́n bá dá mufti Jamaat Tabligh so ìdẹ́dà tó yá sí pé ahọ́n broda náà ń crack ni ahọ́n broda yẹn ń crack so ahọ́n broda yẹn ń crack so ká lọ́wọ́ ẹ̀dá kó bá wa tún láhàn ṣe kó sì bá wa tọ́ sọ́nà kó sì bá wa ṣe kíni kó sì bá wa tọ́ sọ́nà kó sì bá wa ṣe kíni kó sì bá wa tọ́ sọ́nà abẹ́ẹ̀rí nǹkan fa wàláhì ó yẹ kẹ́ lẹ́mìí ó yẹ kẹ́ láyà ó yẹ kẹ́ tẹ̀ láyà àti sọ gbogbo ó yẹ kẹ́ tẹ̀ láyà àti sọ àti sọ̀rọ̀ yun clearly fún àfáàyàn ni ó yẹ kí ẹ láyà àti ṣe kíni àti sọ̀rọ̀ yẹn clearly fún àfáàyàn kódà kò yẹ kẹ́ tẹ̀ gbípa mọ́ rárá kódà yẹ kẹ́ tẹ̀lé lọ bá wọn pé
ṣé ẹ̀yin madkhali ní jami nǹkan kan bẹ́ẹ̀ 1990 ẹ́ so masha Allah ẹ̀yin kan náà tẹ̀ tún wá so ẹ̀yin bíbá yìí ẹ máa ń da gbogbo ẹ̀pọ̀ ni o ẹ máa ń da sufi ẹ máa ń da tabligi ẹ máa ń da hatta shia ẹ máa ń da kí ni wọ́n ti ń pè khawarij ẹ máa ń da gbogbo wọn ẹ máa ń da wọn pọ̀ mara yín ni so ó yẹ kẹ́ ẹ lè sọ àmọ́ ẹ wá lè sọ ẹ bẹ̀rù ó mà ṣe fún mufti Jamaat Tabligh yìí o ó mà ṣe fún yín o ó ṣe fún yín gan o ó ṣe fún mufti Jamaat Tabligh yìí o kódà yín rò pé ẹ lè bẹ̀rù àwọn èèyàn máa ń ròyìn pé ọkàn yín le gan ni mo á wò pé ọkàn mufti Jamaat Tabligh tó le yìí bóyá yóò tiẹ̀ tún yóò pass mẹ́sẹ́jì tó lágbára tí àwọn tó wá láti Saudi yóò fi gbọ́ àti ẹ̀ tí ẹ̀ kájú rẹ̀ ẹ̀jẹ̀ kájú rẹ̀ tẹ́ bá tó bẹ̀ tó bá fi dá ẹ sọ ní lárúbáwá kí àfáàyàn gbọ́ so ayé sì yọ náà ayé sì yọ dáadáa ayé sì yọ dáadáa fún yín láti sọ ayé sì yọ dáadáa fún yín láti sọ so ayé sì yọ dáadáa fún yín láti sọ ayé sì yọ dáadáa fún yín láti sọ tẹ́bálẹ̀ ní gbà àwa gan náà á múlẹ̀ fúnra wa tààrà ni a ní ìṣìnà lẹ́wà lórí ẹ̀ ìṣìnà tààrà tọ́ ẹni tó bá wá láti wá kí àfáà súnnà tẹ́ gbé wá láti Saudi ẹni tó bá wá láti wá kí àfáà súnnà ẹni tó bá wá láti kí àfáà tó wá láti Saudi tó wá láti kí àfáà tó wá láti Saudi kò tí ìṣàbúrú kò tí ìṣe tó tayọ kò tí ìtayọ àlà kò tí ìṣe kíni kò tí ìtayọ àlà nítorí wípé àfáà tí àbúrò tí wọ́n gbé wá láti Saudi àbọ́mọlẹ́yìn rẹ̀ gbé wá láti Saudi so kò jẹ́ kí eléyìn mọ̀ yí pé orí ìṣìnà lòun wà tọ́à lòun sọ fún wọn bẹ̀yùn òun sì ń ṣe ghayru tọ́à ní bíbáyìí ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá lòun sọ fún wọn ìtẹ̀lé manhaju salaf lòun sọ fún wọn bẹ̀yùn manhaju burúkú tí ìwọ àti àwọn rú rẹ tí wọ́n ń wá òkọ́ṣe rẹ̀ lára rẹ̀ òun lòun sì ń gbé káàkiri ń bí so manhaju òsì so òun ni wọ́n gbé káàkiri ń bí kí á lọ́bàá ẹ̀dà kó tọ́ ogbò yín sọ́nà àwọn ìwà nífàkò ṣì tí ń bẹ lára yín nífàkò òfò àtúbọ̀tán kan náà lẹ́ ń mú kalẹ̀ yùn àtúbọ̀tán burúkú túrò yí bá wá lọ ń sìn tẹ́wàá sí láyé má àwọn ọmọ òṣì kan wà jáde lọ́la wọn mọ̀ sọ pé nínú àwọn onísúnnà tí wọ́n ń gbìyànjú òun ni mufti Tabligh àti Ikhwanu wà ní ibo gbìyànjú kí ni gbìyànjú ìṣìnà gbìyànjú ìṣìnà so kúkú dákọ̀ ẹnìkan kan ṣáà dákọ̀ èèyàn ni ṣé mufti Jamaat Tabligh jẹ́ ó kọ ẹnìkan ni ẹ̀ṣẹ́ ṣe báyìí so a ṣe máa fi respect sí ohun tí èyí téèyàn ò jẹ́ àbá ẹ lọ ní ikhlas so ẹ lọ ní ikhlas so ẹ lọ ní ikhlas àwọn náà so tẹ́bá tiẹ̀ sọ pé òkè ipò yẹ ká respect mufti Jamaat Tabligh so ó yẹ kí mufti Jamaat Tabligh náà tiẹ̀ respect so we shouldn't be like their followers dákọ̀ ẹni kankan ṣáà dákọ̀ ẹni tá ń sọ ni dákọ̀ ẹni tá ń sọ̀rọ̀ náà so kò nídìí pé ká máa fi respect sí náà so mufti Jamaat Tabligh kò sẹ́ni tí ò lè jẹ́ náà kódà rédíò tí ń bẹ lọ́wọ́ níwájú mi yìí lè jẹ́ mufti Jamaat Tabligh ó yé báyìí ní problem pẹ̀lú yẹn should respect kíni respect ìṣìnà àti àánú ẹni tí ń parọ́ ẹni tí ń ṣe nifak
ẹni tí ń fi bó ṣe rí pamọ́. So ẹni kí mufti Jamaat Tablighi tó bá tó bẹ́ẹ̀ kó sọ ohun tó sọ yún ní lárúbáwá kí àfáà yún gbọ́. So kó sọ ohun tó sọ yún ní lárúbáwá kí àfáà yún gbọ́, tó bá mọ̀ pé òun láyà àyà kó òun lóòótọ́, òun ṣáyà kókókó bíi tìǹà kí bí ṣe máa ń gbéra rẹ̀, ẹni kó sọ ohun tó sọ yún ní lárúbáwá ó kú rọrùn. Tí ò bá lè sọ èmi lè bá convert sí lárúbáwá tí ó gbé fún dókítà náà. So mo lè ràn lọ́wọ́, mo lè ràn mufti Jamaat Tablighi lọ́wọ́ kí n bá sọ sí lárúbáwá, kí n bá convert sí lárúbáwá tí ó fi sọ. Oye báwọn tí mufti Jamaat Tablighi ò bá lè sọ, tí mufti Ikhwan ò bá lè sọ, mo lè bá mufti Ikhwan àti Tablighi, mo lè bá convert tó sọ yún, mo lè bá convert sí lárúbáwá tí ó sọ fún àbí kí n bá kọ sínú ìwé kí n gbé fún tí ó fi máa sọ fún àfáà náà. So tí ó fi máa ṣe kíni, tí ó fi máa sọ fún àfáà náà, tí ó fi máa sọ fún àfáà náà. Torí ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe nifaq, ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe àbùsífà. So Saudi tẹ́ ti kéwú, Saudi tó yá sí pé ibẹ̀ ló ti kéwú, ó kéwú ọ̀fẹ́ ni ó jẹun ọ̀fẹ́, ó kéwú ọ̀fẹ́ ó jẹun ọ̀fẹ́, ó múmi ọ̀fẹ́, ó gbélu ọ̀fẹ́, ó gbélu ọ̀fẹ́ fa. Tọ́ ó wá fẹ́ sọ pé àwọn ni paymaster àwọn nǹkan níbí báyìí tí wọ́n ń pèpè sunna, kò nídìí kó sọ ní lárúbá, kò nídìí kó sọ ní Yorùbá, sọ ní lárúbáwá tí gbogbo èèyàn ó gbọ́, sọ ní lárúbáwá náà, má sọ ní Yorùbá. Èwo làbò sí. Ọlọ́run mufti Tablighi ó ti lálàsẹ́ gan, ó wà very frustrated nípa dáwà sunna kó nira bá gan. Dáwà sunna ò jẹ́ kó nara tán níbi ìlànà Ikhwanu òfò tí wọ́n fẹ́ gbé wọlé o. Ìnira bá gan lórí rẹ̀. So tó bá tó bẹ̀ sọ kíní òní lárúbáwá ká gbọ́, ká tiẹ̀ rí ibi tí ó já sí, ká rí ibi tí ó ṣe kíní, ká rí ibi tí ó já sí. Tó bá sì lè sọ lárúbáwá tọ̀, àwa lè pẹ̀lú wọn bá èyí tá a mọ̀ ní ti ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn, a lè bọ́ sọ sí lárúbáwá o tí ó sì wà òkè dáadáa, tí ó sì ṣe kíní tí ó wà òkè dáadáa. Wa yaquluna ta'a, wọ́n máa sọ pé tọ̀ orí òdodo láwà, ìlànà òdodo là ń tẹ̀lé o, ìlànà òdodo láwà lórí ẹ̀ o. Fa idha barazu min indika, tí wọ́n bá ti wá jáde kó lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam, bayyata ta'ifatun minhum ghayra alladhi taqul, nǹkan mí yàtọ̀ sí ohun tí wọ́n sọ fún wa nabi, òun ni wọ́n máa ṣe, òun ni wọ́n máa pọ̀, òun ni wọ́n máa display, òun ni wọ́n máa níládì sọ́kàn àti ṣe, wọ́n máa dàní àti ṣe. Ẹ máa sọ fún wọn tọ́ níbẹ̀, tọ́ lọ́ọ̀kan, ẹ máa wá ṣe ẹ máa ṣe ghayru tọ́ níbí báyìí. So ẹ máa ṣe ghayru tọ́ níbí báyìí. So bí irú àfáà yẹn ṣe wá láti Saudi, ṣe bóyá kẹ́ sọ fáfáà náà ni pé àti ṣe àwọn ìgbìyànjú gan lọ́pọ̀lọpọ̀, masha Allah, àti ṣe rọ́dù, ṣe jihad oríṣiríṣi. Kódà nínú àwọn jihad ta ṣe ni pé a ṣe jihad lórí àwọn èèyàn báyìí onífẹ̀nú báyìí, kẹ́ wá sọ fún wọn pé àwọn ẹni tẹ́ ń sanwó fún láti ìlú yín lọ́hùn, a ṣe jihad lórí wọn torí báyìí tó bẹ̀ wallahi kò sí èyí tí wọ́n bí dà, kò sí èyí tí wọ́n bí dà tó lè ṣe nínú gbogbo yín. Uqsimu billah, hatta ìrẹ mufti Tablighi yìí ò lè ṣe, ìrẹ mufti Ikhwanu burúkú yìí ò lè ṣe. Uqsimu billah, òdodo bẹnu. So tó bá mọ̀ pé lóòótọ́ òun pèpè òdodo, tó bá mọ̀ pé dáwà rẹ tó ń ṣe, dáwà òsì tó ń ṣe ìrẹ mufti Tablighi, dáwà òdodo ni, ìwọ kan sọ ohun tó sọ yún ní lárúbáwá. Challenge ni, èmi tẹ̀ fẹ́ rí bó ṣe lẹ́mìí sí, àti mo fẹ́ rí bó ṣe láyà sí, báyà ṣe kọ́ ẹ sí. Èmi báyìí ní ìsìn bẹ́ẹ̀ tẹ́yàn bá sọ fún mi pé ṣé ìṣìnà ni Ikhwanu wà lórí rẹ̀, wallahi ní fi pamọ́, in lè sọ ní lárúbáwá, in lè sọ ní Yorùbá, in lè sọ ní èyíkéyìí èdè tí mo bá gbọ́ pé Ikhwan orí ìṣìnà ni wọ́n wà. Tabligh orí ìṣìnà ni wọ́n wà, Sufi orí ìṣìnà ni wọ́n wà, Shia orí ìṣìnà ni wọ́n wà, Khawarij orí ìṣìnà ni wọ́n wà. So yìí nífin kankan pamọ́, so in lè sọ ní lárúbáwá, in sì lè sọ ní, so kódà in lè tẹ̀ sọ pé ẹni tó bá jẹ́ Shia o, ọmọlẹ́yìn àwọn Iran ni àwọn ni wọ́n máa ń sponsor ọ̀pọ̀lọpọ̀ wọn, so in lè sọ síbẹ̀ gan torí bó ṣe rí nù.
so ìwọ náà tiẹ̀ sọ kí àfáàyùn gbọ́ ní lárúbáwá pé àwọn ẹni tẹ̀tẹ̀ ń sponsor láti ìlú yín, má sọ ní Yorùbá o, sọ pé àwọn ẹni tẹ̀ ń sponsor láti ìlú yín o, láti yá sí pé kọ́ máa ṣe báyìí ní Nàìjíríà ń bí o, àti ṣe rọ́dù fún wa lọ́pọ̀lọpọ̀. Alhamdulillah àwọn èèyàn ti gbọ́ súnà tó dáyé, wọn gbọ́ tí wọ́n tẹ́ gbéra wọn yẹn, wọn gbọ́ yé kálíbà mọ̀ pé ẹ̀ ń pèpè òdodo lóòótọ́ kálíbà mọ̀ pé dáwà yín dáwà òdodo ni, dáwà ìsìnà tẹ́ wà lórí rẹ̀ dáwà ìsìnà tẹ́ ṣe kí ni tẹ́ wà lórí rẹ̀. Subhanallah. kìí ṣe làbásà, kìí ṣe lábásà ṣùgbọ́n kìí ṣe lábásà nǹkan mí nínú èdè Lárúbáwá, kìí ṣe kíni, kìí ṣe lábásà. so tó bá sọ pé lábásà nínú èdè Lárúbáwá, lábásà nínú èdè Lárúbáwá kí nǹkan ṣe kíni, kíyàn da nǹkan rú mọ́ra wọn. so báyìí nìsín àwọn àfáà rẹ̀ àwọn ni wọ́n máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, àwọn ni wọ́n máa ń dá nǹkan pọ̀ mọ́ra wọn. labasa yalbisu alladhina amanu walam yalbisu imanahum bizulmin, àwọn ẹni tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ro ìgbàgbọ́ wọn pọ̀ pẹ̀lú àbòsí. so bí irú ìtàwọn àfáà rẹ̀ ń ṣe ń sìn tí wọ́n ń ro ìlànà wọn pọ̀ pẹ̀lú àbòsí, so àwọn ni a lè lo nǹkan yẹn fún. àmọ́ tó bá dijọ́ mi la ba'asa ni kìí ṣe lábàsà la ba'asa tahurun insha Allah tó bá dijọ́ mi ó yé. so la ọ̀tọ̀, ba'as ọ̀tọ̀, so kìí ṣe pé ó jàn méjèèjì pọ̀, kìí pé ó jàn méjèèjì pọ̀. ṣùgbọ́n tọ́yì àìkọ́ táwọn afáàrẹ òrí tó hàn rí kọ́ lákọ́ ọyún wọ́n náà ti ṣàǹfààní láàárọ̀ yìí nù. tọ́yì barakallahu fik. ó yé báwọn tọ́ mufti tabligh, mufti ikhwan, ẹ sọ fún àwọn so ẹnìkan sọ pé why do you go against Sufi? ìsìnà ní Sufi wà lórí rẹ̀, Sufi sọnù, Sufi ò sí lójú ọ̀nà so Sufi wà lórí àwọn ìgbàgbọ́ tó burú, Sufi wà lórí wahdatul wujud, Sufi wà lórí al-ulul, Sufi wà lórí al-ittihad. yàtọ̀ sáwọn eléyìí àwọn afkaru mi tún wà tó burú gan, tó léwu gan tí Sufi wà lórí ẹ̀. so ìdínú táà fi gba ti Sufi, so táà fi gba ojú ọ̀nà Sufi, táà fi ṣe kíni, táà fi gba ojú ọ̀nà Sufi. so ìdínú táà fi ṣe kíni tí a fi gba ìlànà, so táà fi gba ìlànà Sufi. ó yé báwọn tọ́yì. so ẹ mọ̀ ipá wa náà sí àti ṣe Sufi rí, so kìí ṣe pé bá wọn mọ̀ fún wa nírò, so kìí pé bá wọn mọ̀ fún wa nírò nípa Sufi. so n tẹ́yàn náà mọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ náà ni, so n tẹ́yàn náà ti wà into tẹ́lẹ̀ náà ni, n tẹ́yàn náà ti ṣe kíni, tẹ́yàn náà ti wà lórí ẹ̀ náà ni. ṣé Sufi so ẹni yìí ní kí n fóhun lẹ́rìí tí pé Sufi wà lórí ìsìnà. ọ̀dà mò ń bọ̀ kí n tara fún yín ní ẹ̀rí kan. so yín tí ẹ fẹ́ lọ jìnà, yín fẹ́ go deep torí yín bá Sufi wá láàárọ̀ yìí. so yín bá Sufi wá láàárọ̀ yìí àmọ́ torí kó lè bá tíra tí ń bẹ lọ́wọ́ mi tíra Sufi ni, tíra tí ń bẹ lọ́wọ́ mi tíra Sufi ni.
الإفادة الأحمدية لمريد سعادة الأبدية ترى سوفيني ترى سوفيني ترى ọ̀rọ̀ Ahmadu Tijani ni wọ́n kó jọ sínú rẹ̀ tó Ahmadu Tijani sọ bẹ́ẹ̀ pé taraktu takbir wa tahmid mi ò fẹ́ lọ jìnnà rárá àti rárá mo kàn fẹ́ bọ́ sí tòsí ó sọ pé taraktu takbir wa tahmid wal qira'ata fi salat Ahmadu Tijani sọ pé mo fi ìmá ṣe takbir àti ìmá ṣe sami Allahu liman hamida wal qira'a fi salat àti ìmá ka Fatiha lórí ìrun mo fi wọ́n kalẹ̀ ayyaman láwọn ọjọ́ tó gùn tó gbọ́rọ̀ عدا تكبيرة الإحرام والسلام لعذر قام به يا توسي تكبيرة الإحرام يا توسي سمع الله لمن حمده يا توسي so يا توسي ما كفاتي لórí ìrun ohun tó bá yàtọ̀ sí àwọn nǹkan yìí so òun ṣe wọ́n àmọ́ òun ò ṣe takbiru mi yàtọ̀ sí takbiratul ihram òun ò dẹ̀ ṣe sami Allahu liman hamida lórí ìrun òun ò dẹ̀ ka Fatiha lórí ìrun so ní àwọn ọjọ́ tó pọ̀ nítorí ìdí kan tó ṣẹlẹ̀ sóhun àbí nítorí ìdí kan tó ṣẹlẹ̀ so ìṣìnà eléyìí gan náà lásán báyìí sì máa ìṣìnà ní so ìfẹ́ lọ jìnà torí ìbá ti súnfí wá láàárọ̀ yìí tàwọn aláìmọ̀ kan tí wọ́n ń ṣe nífàkù tí wọ́n ń ṣe mùnáfìkì ara wọn tí wọ́n ń parọ́ fúnra wọn là ń fún ní mẹ́sẹ́jì láàárọ̀ yìí ipe kí wọ́n tiẹ̀ so ipe kí wọ́n tiẹ̀ ṣe kí ni so ipe kí wọ́n tiẹ̀ ṣe kí ni kí wọ́n tiẹ̀ fi bí wọ́n ṣe rí gangan so kí wọ́n fi bí wọ́n ṣe rí gangan kí wọ́n fi hàn ó yé báyìí bí wọ́n ṣe rí gangan ni kí wọ́n ṣe kí ni kí wọ́n fi bí wọ́n ṣe rí gangan kí wọ́n fi hàn àwọn so kwan fi hàn so kwan fi bọ́n ṣe rí gangan kwan fi hàn àwọn èèyàn ó yé báyìí so sáwọn èèyàn ó pè wọlé sáwọn èèyàn fẹ́ pè wọlé táwọn èèyàn bá fẹ́ pè wọlé kí wọ́n jẹ́ ká mọ̀ táwọn èèyàn bá pè wọlé so táwọn èèyàn bá pè wọlé so kí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ ká mọ̀ jàre. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. أقول بناو. نعم. أنا أقول له. آمين. kí ló ń ṣe àwọn èèyàn wa tí wọ́n máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rùn báwọn yìí. wọn àgbádùn ni. àwọn tó wọ́n sọ pé àwọn kan ojú ní iṣẹ́ táwọn náà ń ṣe iṣẹ́ òṣèlú ni iṣẹ́ òṣèlú ọ̀pọ̀ ìdìbò mádìbò òun ni pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń fìnáǹsì àwọn anáà lórí gbogbo prógráàmù wọn àwọn òṣèlú ní àbí ni ìtọ́ dájú ni wọn ò ìtọ́ ti kalẹ̀ wọ́n wá sọ fún wa pé kò sáwọn olóṣèlú tó kàn san owó fáwọn tó ń bá wọn lówó ń bẹ bí àwọn mẹ́mbà wọn ìfáàsì àkọ́rọ̀ yìí bẹ̀rẹ̀. wọ́n sọ pé àwọn fífa yìí nínú àwọn táwọn ọmọ tí wọ́n wà ń bẹ̀ títà sí báwọn náà ni wọ́n ń pè náà sí gbogbo tí wọ́n ń ṣe ẹ̀.
wọ́n sì pé gbogbo táwọn náà ṣe tí wọ́n fi ń dìfẹ́ bí ẹ máa dìbò ẹ máa ṣe gbá ẹ máa ṣàwò torí pálọ̀ nàìjíríà ẹni tí ò bá rí bẹ́ẹ̀ kí wọ́n ṣe máa kiri rárá bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà àwọn kọmíṣánná ọ̀pọ̀lọpọ̀ kàkà àwọn náà ń pè wá síbẹ̀ yẹn tí wọ́n ń wá lásán ni. àwọn yẹn wọ́n fún wọn jẹ́ ká kí Islam kó ká gbọ́ Islam yé etí kálukú bá ń ṣe kò dẹ̀ sí ní àwọn tí wọ́n ń sọ yìí wọn ò sọ fún wa pé wọ́n ti ṣe ọlọ́run fún ọdún wálé níwú ẹ̀ báyìí náà bá ti ṣe ọlọ́run lẹ́yìn jẹ́ tínà lọ́wọ́ ń wá fún ẹ̀yin lọ́pàá ìtẹ́yìn náà rò yí pọ́nà tó dáa ní tí Islam dẹ̀ lọ pípẹ́ ẹ̀kọ́ ẹni kó wàhálà ọ̀rọ̀ àwọn fẹ̀yẹ̀ wá oṣù yà pẹ̀lú wọn àwọn àjọ máa tí mo rí kíní ẹ̀ lánàá kí àwọn fáàmù bídí àbíbí náà. àwọn eléyìí wọn àráyé wà. wọ́n kó ṣe tí mo rí pé wọ́n ní ẹ̀ẹ́dọ̀gbọ̀n ẹ̀ná lọ́kàn lórí mi ìráyè fíìsì pé kí n ti máa bẹ̀. òun orí kíní póòsì tẹ́ àwọn èèyàn kà póòsì ni mo gbọ́ ní dókítà ti sọ pé wọ́n gbọ́dọ̀ wà mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ wá kí àwọn tó ń pè wọn ni. ohun tí mufti sọnù ohun tí mufti wọn sọnù. Dápẹ́ nẹ́tíwọ̀kì ń ṣe lákàn bẹ́ẹ̀. Nẹ́tíwọ̀kì ń bírèkì o. Nẹ́tíwọ̀kì ń bírèkì. Kọ́ńtà sọ̀rọ̀. Ọ̀sọ̀ mo ti gbọ́dọ̀ pàdé mo ní kí ló dé táwọn ọgbọ̀n máa sọ mẹ́ẹ̀kún wọ́n sọ pé àwọn kan bẹ́ẹ̀ Nàìjíríà wà yóò sára bí 1990. Ohun tí wọ́n sọ dánù wípé kí wọ́n tẹ̀ sọ fún wọn pé àwọn tẹ̀ ti ṣe àwọn ìgbìyànjú kan o ìró èyí tí mufti burúkú wọn yìí ń sọ ìró èyí tí mufti burúkú wọn yẹn ń sọ ní Yorùbá kò nídìí àwa ti gbọ́ Yorùbá kò lè wúlò fún àwa báyìí so ẹ kàn sọ Lárúbáwá káwọn ẹni tí wọ́n jẹ́ Lárúbáwá yìí tí wọ́n wá so kí wọ́n gbọ́ kí wọ́n ṣàǹfààní ń bẹ̀ kárí. ẹ̀sọ́ Lárúbáwá dà so kó ṣàǹfààní àwọn paymaster wọn tí wọ́n wá láti Saudi kí wọ́n tẹ̀lé gbọ́ irú iṣẹ́ táwọn ẹni tí wọ́n ń sanwó fún ṣe fún wọn ló bá parí wọ́n sì mú àbọ̀ lọ ẹsẹ̀ wọn ń bẹ̀rù ẹ̀ sí ń sojo. Nẹ́tíwọ̀kì yóò ẹ wá ń sojú ẹ wá ń ṣe jákujàku wẹ́gẹ́ ìsojú náà wẹ́gẹ́ ìsojú bó jẹ́rù èmi yìí wàláhì ń sọ bó jẹ́rù èmi yìí náà salamu alaikum wa alaikum salam àkó ojú mọ́sá náà wọ́n bá sọ ilé sàn. àmín àtẹ̀yìn náà bí ìdùnnú náà. mo rí lára àwọn fídíò wọn lánàá ibi tí alálùbọ́sà tó ti ń sọ̀rọ̀. mo ń bọ̀ wá fún eléyìí lóúnjẹ tiẹ̀ lọ́wọ́ ọ̀sán inshallah láti mo ń bọ̀ wá fún oúnjẹ. bóyá tó bá yẹ gbogbo wọn ní Sunna Salafiyya kò yí ṣe gbé tó bá ní ṣe pé gbogbo wọn ti jọ fẹnu kò wípé nǹkan táwọn máa sọ lélẹ́yìí ìṣèṣẹ́ alábùsọ̀ bọ́dà fi ń sọ̀rọ̀ lánàá yẹn tí ò bá kí n ṣe pé wọ́n jọ sọ́ọ́lẹ̀ àbí pé plan tó wọ́n lẹ̀ ní Salafi 1990 yẹn máa mẹ́nu lé lánàá yẹn. ó máa sọ because ó ń sọ bí ìgbà tó ń ṣe fídíò ìgbà tí yẹn bá ń bínú tó ń báyọ̀ jà. ọgbà ìwọ tí kí ní ìké lára dé sèjì kí lè tó lè sọ lójú àwọn ipò yìí pé àwọn kan wà Salafi 1990 ni wọ́n. so kí ni ìtiwá di pé. ìsọkúsọ náà ló sọ sínú Lárúbáwá òun kò kìí ṣe Lárúbáwá tó yanjú ló sọ. gbogbo tó sọ yẹn náà kọjá yẹn ọtí yẹn tẹ̀ sí kéré àní bó kí ni ẹ̀ ṣe ń kalára tó tẹ́ pé kò lè sọ̀rọ̀ kan láyé rẹ̀ tí ò ní sọ̀rọ̀ Salafi 1990 kí ló dé tó sọ nínú fúgàmù rẹ̀ ń bẹ̀rẹ̀
in fact èyí tí gbogbo ìtàn tí àbúzéèdì sọ pé apanimáyọ̀dà yìí àwọn main apanimáyọ̀dà gangan àfàmùrà yẹn gangan ni because àwọn ẹni tí tó ti ṣá tó ti kún tó ti sọ pé àwọn gan ni source àwọn gan ni ìpínlẹ̀ gbogbo aburú mọ̀dìkàlíyà sàlàfíyà gbogbo kìíní ní 1990 ìyàwó náà ló tún wá gbé wá ló wá ń sọ nǹkan mi kí ni èèyàn fi máa ń ṣàlàyé mùnáfíkì fún yàn tó tún kọjá nǹkan tó ń ṣe yẹn gangan. mi ò rí nǹkan tí èèyàn lè fi ṣàlàyé mùnáfíkì fún yàn láyé tó kọjá nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn. at least ẹ sọ fáwọn pípọ̀ yìí kọ́ mọ̀ káwọn nǹkan táwọn náà fẹ́ kọ́mẹ́ǹtì lé lórí. so oníkálukú wọn mọ̀ pé ok o Saudi lẹ́sìn ti àwọn Saudi àti Saudi lànà mi wọ́n ti wá o bẹ́ẹ̀ àwọn ará Saudi gangan kọ́ là ń tẹ̀lé o ká lè mọ ta fẹ́ sọ ní lórí gangan because ìkíni ìgbà yẹn ó kẹ́ sáwọn gbọ́dọ̀ pé àbòsí yìí gan àwọn gbọ́dọ̀ sọ jí ibi táwọn èèyàn máa ti tí gbogbo ayé máa ti gbọ́ yé wọ́n fà tẹ́ pé àwọn nǹkan mi wà tẹ́ pé ìyẹn tó yẹ kí Tìjàníyà kó yẹ kí gbogbo èèyàn tó kí gbogbo àwọn fàtẹ́ káwọn Saudi àtàwọn afákàkiri tó mọ̀ pé no eléyìí ìlànà ṣìnà ni ìkíwá ní tẹ̀blíkì ìlànà ṣìnà lélẹ̀ ní pọ́lá pé dáwà yẹn kọjá dáwà téèyàn kàn sọ ní Yorùbá lásán ìpèpè wọn yẹn mọ́ní àjì wọn kò ń ṣe ọ̀rọ̀ Yorùbá lásán ìpẹ̀rùn àwọn tó ń sọ ní lábáwá pọ̀ káàkiri ń bẹ̀ ló fi hàn ní táwọn ilé ń sọ sí ká ní nǹkan tẹ́ pé nǹkan kan wà tó lè máa tu sí English kò fẹ́ àkọ́tẹ̀ má tu sí lábáwá kó bá tu sí English ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kẹsẹ̀ ibi tó ń wà yẹn kò bá ti dáa jù. Ọlọ́run aṣàánú wa wàláì Ọlọ́run kàn fi ìgbìyànjú yìí ó ní nǹkan tọ́lọ́ fẹ́ fi ṣe wàláì kọ́lọ́n kọ́ tó máa bá a kún yín ni. Kí ni ó kàn ń wò pé inú tí ẹ fi bẹ́ẹ̀ rí kiri wọn náà bẹ̀ tí mo yẹ ṣe tó wá ń wá ẹ̀ tó wá ń àṣé wọ́n ń wá àwọn ibì kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ tó ń bá sọ ń bẹ̀ máa fẹ́ bọ̀ nǹkan táwọn ń ṣe. wọ́n ẹ̀dítì ẹ̀ ni. àwọn ẹ̀dítì àwọn ibì kọ̀ọ̀kan tó bá fẹ́ nǹkan táwọn ń ṣe. Allahu akbar àfàwọ̀lá in fact kí ni ẹ̀ in tó fa kéèyàn fi wọ́n hàn kéèyàn jẹ́ kọ́ mọ bí nǹkan yẹn ṣe ń lọ gangan ni because wọ́n fẹ́ ta gbogbo súnà tó wà bàbá tó fẹ́ ta gbogbo súnà lẹ́yìn wọ́n fẹ́ ta ló pọ̀ politics ni. so gbogbo kíní tèmi dẹ̀ gbọ́ ibi kíní gbogbo kíní yìí gbogbo sinero yìí torí pé Tinubu fẹ́ di president náà ló gbé gbogbo kíní jáde oníkálukú pọ̀ tọ́jú kíní ìkó wọ́n explore ẹ̀ jáde báyìí tẹ́lẹ̀ ọ̀la 2023 election ipe kí wọ́n ṣàlèmọ́ pàwọ́ náà fọwọ́ sí nǹkan tẹ́ ń ṣe wọ́n fẹ́ káwọn APC mọ̀ pé àwọn onísúnà àwọn náà fọwọ́ sí nǹkan tẹ́ ń ṣe kò ju gbogbo lọ́rọ̀ ìtẹ̀mí kò ju gbogbo yẹn lọ. àwọn dé ọlọ́ṣàánú ẹ máa bí tó lọ́wọ́ sálámù alaykum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Wa rahmatullahi wa barakatuh. Okay. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Sẹ́rí àwọn sí àwọn tó sì nù. Ó ti wá kílẹ̀ báyìí. Bóyá wọ́n fẹ́ padà ní ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ táwọn tó lè fi padà. Instead of kí wọ́n jáde, kí wọ́n ní Sáráfí àwọn tá a pè ní Sáráfí 1990 àbò kí la ṣe fún wọn o. Oyè ń ṣe tó yẹ kọjá ìdíkọ́ ní àgbègbè àwọn tá a pè láti sálà kí wọ́n tún ti ní kọ́nfẹ́rẹ́nsì ní ti láti ẹ̀ o. Torí òṣèlú la ṣe ṣe ọkọ̀ kọ́ta ṣe rẹ̀ o. Kì í ṣe pé wọ́n yá owó wà lọ́kọ̀ àti ṣe ọgbọ̀n ọkọ̀ yìí o. Bẹ̀ẹ̀ nítorí àǹfààní kan tó máa jáde ń bẹ̀ tá a máa rí nítorí pọ́lítíìsì òun la ṣe ṣe ọkọ̀ nǹkan tá a sọ yẹn. Saheed Shittu òun aláìní làákàyè tó ti rí láàyè sí ìwọ́n sọ pé àwọn àáfàá kan wọ́n fara ti àwọn
àwọn fífún yìí nítorí pé àwọn àfa ẹni ẹ tí ẹ̀kọ́ máa gbé mọ́ ní ẹ̀dí Saudi wá ń bí kiri kan ní ẹ̀fẹ̀ pé àwọn àfa Saudi sẹ́wọ̀n àwọn àfa Saudi tó ti wà nínú kábínẹ̀tì tó ti jẹ́ mínísítà ẹ̀kọ́ serving minister nínú kábínẹ̀tì gọ́ọ̀mẹ̀ntì Saudi tẹ́yìn dẹ̀ fi bú wọn nílẹ̀ conference last year òun náà lèyìn náà tí wọ́n gbé wá ń sìn. Kíkẹ́ ẹni sí tó ń bú àwọn àǹfààní súnmọ́ lé lórí pé wọ́n ní àti Saudi kọ́ máa gbèdé ní ayé. Bí kìíní kan Saudi tí ṣíṣèkì náà ló ń sọ ìgbà yẹn àtàlálùbọ́sà. Tí wọ́n ní kọ́tẹ́ ìsọ́nsìn ẹ̀wá yí inú conference wá yí ọ̀rọ̀ ó wá dàbí bàbá ẹ pé àwọn àáfàá tiwa ló parọ́. Sheikh wọ́n wù àbòsíye Saheed Shittu tí wọ́n tó fún àwọn àáfàá àti ṣe báwọn àáfàá Saudi làwọn ní tó sún pé ọ̀kan bọ́ láti Saudi kọ́ máa fi dálé ilẹ̀ Yorùbá rú. Ṣé kì í ṣe àwọn àáfàá náà tó ń fara nu gbogbo àwọn àáfàá Saudi ń sìn ṣáwọn náà bọ́ kí wọ́n fi dálé Yorùbá rú ni? Ẹwà àbòsí kí ló dé ṣe bí tàbí wọ́n ti ń mẹ́nu bà àwọn máníàjì kòṣe máníàjì táwọn kan wọ́n sọ nínú kọ́fẹ́ǹsì kí ló dé tí ẹ̀ fi kún pé nǹkan báyìí o kọ́ ọba àdá sí pé kí làwọn náà rí o gbogbo ti dókítà tó wà nínú kọ́fẹ́ǹsì tí gbogbo dókítà tó wà nínú kọ́fẹ́ǹsì gbogbo ṣèkì tó wà nínú kọ́fẹ́ǹsì kí ló dé tí ẹ̀ dálẹ̀ gbogbo ṣèkì ìkọ́ni àti gbogbo àwọn ṣèkì tẹ̀tìrìkì tẹ bá wà nínú kọ́fẹ́ǹsì bóyá ẹjọ́ òyìnlẹ̀ pé ṣé àwọn ìkọ́ni mùsùlùmí àtàwọn tẹ̀tìrìkì ṣé ojú ọ̀rọ̀ yẹn wà tí ẹ̀ bá já ọ̀rọ̀ yìí lé alábòsí ní alábòsí gbogbo yín ní gbogbo yín pátápátá alábòsí ní èèyàn bí nínú ìsìlámù ní gbogbo yín èèyàn burúkú nínú ìsìlámù ẹ̀jẹ̀ ká jálẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ nínú wọn. Pátápátá tí wọ́n bá fi lọ tí ẹ̀ bá dá ọ̀rọ̀ yìí lẹ̀ alábòsí ní ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ kẹba sọ́ńdà rárá tí wọ́n tó dé ọ̀rọ̀ tájọ́ ń bára wọn fà ní last conference tó. Network. Naam. Tẹ́lẹ̀ tí wọ́n bá tẹ́lẹ̀ alábòsí ọ̀tá ìsìlámù ilẹ̀ Yorùbá ni gbogbo wọn. Wọ́n ṣe ọlọ́run nípa làákàyè irú ṣe ètò sí pé fún gbàgbé yìí wá ẹ̀yẹ ká máa ṣe kóòtù lọ sí ìlà títí àti rí i pé àtúntò fẹ́ ṣe nínú kọ́fẹ́ǹsì òun ni pé wọ́n fẹ́ lo systematic method láti jẹ́ kí àwọn èèyàn rí i pé irú àwọn alálùbọ́sà àwọn Sheikh Imran àtàwọn yòókù wọ́n fẹ́ lo systematic method láti change perspective opinions àwọn topic. Àtiwọ́n dàbí pàtẹ́ pé àwọn tí wọ́n pè ní Salafi national issue àwọn aláṣẹ ju system tí wọ́n fẹ́ lò nìyẹn. Nǹkan tí wọ́n fẹ́ ṣe gangan nìyẹn. So a ní láti máa yànnàná ẹ̀ bó ṣe ń sọ ọ̀rọ̀ kan nínú kọ́fẹ́ gbogbo. Dókítà nù yín gbogbo yìí tó bá pè é ní dókítà nínú tó bá wà ní kọ́nfẹ́rẹ́nsì gbogbo yìí tó bá pè é ní ṣéèkì lọ nínú yín tó bá wà ní kọ́nfẹ́rẹ́nsì àní tí ẹ̀ bá dáwọ̀ yìí lẹ̀ bí fọ́ọ̀kì àwọn mínísítà Saudi àtàwọn ẹ̀ńtọ́rẹ̀jì ẹ̀ ìyá kí wọ́n tó lọ tí ẹ̀ bá dáwọ̀ yìí lẹ̀ alábòsí èèyàn burúkú inú ìsìláàmù Yorùbá ní ilẹ̀ Yorùbá ní gbogbo yín ẹ̀yẹ́ kọ́ dálẹ̀ kọ́ kẹjọ dálẹ̀ báyìí kẹjọ wà tó ṣá kẹjọ sọ àwọn ẹni tó ń ṣàbẹ̀sí fún ìsìláàmù ilẹ̀ Yorùbá. Yasik kò ní bàjẹ́ fún yín o Ọlọ́run ò ní pa wá kò ní dààmú wa gbogbo ìgbìyànjú ní
aláwọ̀ ní fi kò ní fi ìdí ládàá ẹ̀ nílé ayé yìí àti lálùkì àwọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ẹ̀mí àwọn tó pè padà rẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dálẹ̀ kan. Ẹnu tí mi ti ẹ̀fẹ́ fi kún sí náà ni pé a kí àwọn àfàsùn náà wa. Ọlọ́run ní kẹ́nu wọn dé Saudi tí wọ́n sì sọ yẹn pé mínísítà Saudi wọ Nàìjíríà ó dẹ̀ ti dandan kó ríru wọn. Ṣùgbọ́n wọ́n á ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí wọ́n sì jẹ́ mùsùlùmí. Irú àwọn eléyìí ó dájú pé ńgbà lẹ́tọ̀ọ́ máa lọ sírú bẹ̀yẹn ó pọ́sibù kí wọ́n béèrè lọ́wọ́ wọn kí wọ́n sọ fún wọn. Ṣùgbọ́n wọ́n èso ní kéèta yìí pé kí wọ́n máa ṣàlàyé pé bákan lè ṣe jẹ́ bákan lè ṣe jẹ́. Èmi tó ń rí yìí wọn nínú ìgbà ìwà rí àti ẹni rí ìwà àwọn ẹni rí ni tí wọ́n wù. Kó tó di pé mínísítà wọ ibì kan tí wọ́n sì wá di pé àfikún di pé kó rí àwọn tó jẹ́ àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ bí àmbásẹ́dọ̀ àbí ìkankan fún wọn. Irú àwọn yìí wọ́n béèrè kan tó lè wà. Tábà jẹ́yàn bú ni wọ́n ti ṣàlàyé pé àwọn tí wọ́n pè é ooru tí wọ́n dáwó rè é. Bẹ́ẹ̀ táwọn ò ṣe yẹn àwọn yìí náà ni wọ́n kan sáà máa wá oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó wà pẹ̀lú wọn. Mo kí wọn kọ́lọ̀ tó bá ṣàlékún dáadáa gbogbo wọn pátápátá gbogbo àwọn apáṣọ náà wà. Wọ́n ń jíṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Kọ́lọ̀ tó bá ṣàlékún àgbéga fún wa kọ́lọ̀ má dáa padà sẹ́yìn láéláé. Àmín àmín. Aláwọ̀ kò ní sọ ọlọ́run. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So Tijani Kamori tí Sufi kan sọ pé òun fẹ́ pè wọlé, so nọ́mbà láti fi síbẹ̀ yẹn, so wọ́n Sufi tó bá fẹ́ pè wọlé, so Sufi tí wọ́n béèrè láìpẹ́ yìí nípa pé kúrẹ́tà fi ń takò Sufi, so àti place the number síbẹ̀. Barakallahu fikum. tó tọ́yìb wọ́n bá ohun tá a ní fún wọ́n bá ohun tá a ní fún mufti àwọn onífẹ̀ẹ́nú yẹn nìyẹn, mufti tabligh, mufti àwọn ikhwan. So wọ́n bá ń tàà ní fún mufti yẹn nìyẹn, so tí wọ́n bá mọ̀ pé àwọn tó bẹ̀ kí wọ́n azin, so kí wọ́n bá mọ̀ pé àwọn tó bá gbá ń sùn lọ́yẹ́, so kí wọ́n sọ bí wọ́n azin ohun tí wọ́n sọ ní Yorùbá yìí kí wọ́n sọ ní Lárúbáwá,
torí àwa ń sìn àti gbọ́ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ so àwa ń sìn àgbọ́ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ àwa ń sìn àgbọ́ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ Yorùbá tó yá sí pé yóò wúlò fún wọn gan tí wọ́n bá lè sọ ní Lárúbáwá. tó bá lè ṣe kí ni tó bá lè sọ ní Lárúbáwá ẹ ṣáà fi wọ́n lẹ̀ tó bá sún wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kan ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní síwájú àwọn kan ti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ síwájú wọn so àwọn náà padà stop náà ìwà tó ń rí pé kò sáyè nílé wọn á rí kò ń sọ̀rọ̀. ẹgbẹ́ àwọn èèyàn ò sí lórí program pọ̀ níbi ṣẹ́rí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré o àwọn kan fi ojú nǹkan kékeré òun ni o they want to use kí la máa pé kéde lọ they have the money though they don't have the power but they have the money to conduct conference and wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan táwọn èèyàn bá rí conference ó ní more percentage fún àwọn èèyàn láti fi gba kínní yẹn bí òótọ́ ni. ìgbà tí wọ́n bá tún rí àwọn àfáà Saudi nínú conference bẹ́ẹ̀ yẹn ó wà easier fún wọn láti tètè change the public opinion and people will believe them pé ṣèbẹ̀ ní kiri kan ni ṣèbẹ̀ ní kiri kan ni ẹ̀dá méjì ẹ̀yin lẹ̀ understand nǹkan táwọn àfáà yìí sọ nìyẹn náà ṣùgbọ́n àwọn àfáà wọn láti Saudi lórí wá yẹn definitely ẹ̀yin lẹ̀ wọ ilé ọ̀rọ̀ wọn òye yìí nìyẹn ẹ̀gbọ́n tẹ̀ ń sọ nìyẹn náà it is not very easy for them to change public opinions based on this issue. These people, they are liars and hypocrites to the core. Nǹkan tí wọ́n pè ní systematic changing of public opinions. Nǹkan tí wọ́n pè ní ẹ̀wọ̀n fake kìíní yóò sọ̀rọ̀ yìí o èmi kan ti ń fọ́lò kìíní láti ìkẹta ni mo ti wo ọ̀rọ̀ yẹn. Nǹkan tí wọ́n fẹ́ fi nísìnyí they are not dealing with the politics anymore. So if the conference last year yẹn it was basically for politics. Network. o network yẹn. o mọ̀ pé béèyàn ṣépè fún wa àwọ̀ máa rí rofa. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam. Dr. Ashraf, wọ́n ti máa ń ṣe ní tiwọn ni. Àdákọ wọn bí o, àdákọ ẹnìkankan bí o, Mufti Jamaat Tabligh là ń bá wí. Mufti Tabligh. Mufti Jamaat Tabligh gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè gbé tó bá ti máa ń ṣe ní tiwọn nìyẹn. So ẹ máa ka ọ̀rọ̀ wọn sí wọn ò lè sọ jù bẹ́ẹ̀ náà lọ, wọ́n ti pẹ́ tó ti máa ń ṣe bẹ́ẹ̀.
àti àmọ́ pé ẹni ìṣìnà olójú méjì bẹ́ẹ̀ ọ̀bẹ ni mutalawwin kò sí bọ́ọ̀nù wọn ti rí yẹn ó di pẹ́. dhu wajhayn kasakin. آمين. نعم جزاكم الله خير. آمين. نعم. ẹnìkan bùn mí ní ẹ̀tẹ̀ yìí lánàá 100 naira ni so ẹ̀tẹ̀ 100 naira so ẹnìkan ló bùn mí lánàá so mo fẹ́ kí n fi ká fi ṣe give away so ẹni tí bá ń lo ẹ̀tẹ̀ mo ìmọ̀ pé nọ́mbà yìí ń sìn ẹni tó bá rí tẹ̀ so ẹni tó bá rí nọ́mbà náà tẹ̀ yóò jẹ́ ti tẹ̀ wallahi ìntì ẹ̀mọ̀ bá wọn ti load but ó dá mi lójú pé wọn àti load ẹ̀ so ẹnìkan ló fún mi ní àná so ẹ̀tẹ̀ ni so digit ẹ̀ 51 ló ti bẹ̀rẹ̀ o 51 29 81 14 39 14 08 84 so digit ẹ̀ ẹ̀tẹ̀ ni so fẹ́ni tó bá tẹ̀ tó bá wọlé o tọ́yẹ̀ 51 29 81 14 39 14 08 84. Naam tayyib inshallah al-azim ibi báyìí la parí eléyìí sí pẹ̀lú inshallah baleda tọrọ lọ́wọ́ Allah baleda kó má ṣá ṣe dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa kó sì tẹ́wọ́ gba àwọn ìgbìyànjú kéékèèké wa ibi tá bá ti ṣàìṣe so kálọ̀ baleda kó má ṣá ṣàmójúkò fún wa kó dẹ̀ ṣe ìtọ́sọ́nà fún wa ń bẹ̀. فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته أم بونرو لك بلو أشهد الله سبحانه وتعالى أوكي أتي لوديا بارك الله فيكم أنسى قانا أتي لوديا والله يعني كانوا بومي نيانا أنت مسي تراي أتي عندنا كو easy so inshallah tó bá ti di ní ìrọ̀lẹ́ à ń bọ̀ again Abraham Albosa tiwa tèmi àti ẹ kò ní yóò farabalẹ̀ arrange ẹni pẹ̀lú àṣẹ lọ́ba ẹ̀dá ní ìwà Abraham Albosa àwọn lárúbáwá ó sì sọkúsọ tó lọ sọjọ́ síbẹ̀ yẹn ojú òtí ẹ̀ tí Abraham Albosa ojú òtí ẹ̀ tí fa ó sì lọ ń sọ lárúbáwá jákujàku kẹ́tẹ́kẹ́tẹ́ so ó yẹ kójú tẹ mọ́jọ ní tẹ́ tí wọ́n ń ṣe fáàrí lórí lábáwó sì ti ń sọ wàláhì so ètò ń ṣe fáàrí ó tẹ̀ tún láyà mọ́ kéèyàn láyà lórí pé ń ṣèṣekúṣe ń sọ̀sọ̀kúsọ lórí lábáwó sì tó ń sọ tí ó ti ẹ̀jọ́ mọ́ra wọn so àwọn lábáwá tó wá bẹ̀ tí wọ́n jókòó sí wọ́n mọ̀ wò pé ibo ni wọ́n ti rí eléyìí báyìí ṣe ṣé wọ́n rí ihe látinú odò ẹja ní àbíbò àwọn lọ́rọ̀wá tó wọ́n bẹ̀ wọ́n kàmà wípé eléyìí ṣe wá ń sọ̀sọ̀ pé wọ́n ṣe lọ́rọ̀ pé wọ́n sọ èdè lẹ́nu báyìí iṣẹ́ wọ́n ń ba èdè jẹ́ fún wa báyìí Abraham Albosa lárúbáwá àwọn mò ń gbọ́ báyìí inú mi sì ń bàjẹ́ pé kí scholarship sì ṣòfò lórí èèyàn báyìí ìrírí scholarship ń ṣòfò lórí àwọn èèyàn ìrírí ti rú Abraham Albosa rí
àmọ́ inshallah al-azim so ó di lásìkò díẹ̀ fún àwa àti ẹ̀ inshallah al-azim à ń bọ̀ pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala. Naam, طيب, السلام عليكم.